so à ń retí Alhaji Wasiu Alabi Pasuma káwọn náà drop Ganusi báyìí. À ń retí King Suleiman Adékúnlé Alao Malaika káwọn náà drop orin lórí Ganusi. À ń retí Atawẹ́wẹ́, à ń retí gbogbo wọn bẹ́ẹ̀ Rẹ̀mí Àlùkò gbogbo wọn, Alhaji Sefiu Alao. So tí gbogbo wọn bá ti wá ṣe lẹ́yọ kọ̀ọ̀kan tán náà máa ṣe àpapọ̀ tí tó máa jọ wà nínú studio gbogbo wọn máa ṣe yẹn. Torí èmi sọ pé ọ̀rọ̀ ó ṣe Ganusi kò ṣe Ganusi ó lè jẹ́ nǹkan táwọn máa rán nìyẹn throughout 2025 yìí, because lójoojúmọ́ everybody ń ṣe ọ̀tún lórí ọ̀rọ̀ Ganusi. Ẹ bá tún gbọ́ nǹkan tí King Dr. Saheed Osupa tún sọ lórí Ganusi yìí, gbogbo stage mi tì. Ẹ rí nǹkan tá a bá ti pè ní ògo. Ẹ rántí ngbà kan tí Alhaji Wasiu Ayinde sọ pé orin dọ́là ló jẹun wá tọpẹ́ dá o, orin dọ́là ló jẹun wá dúpẹ́. Bíṣẹ́ bá ti lálùbáríkà ó di dandan kẹ́rù dúpẹ́. Orin dọ́là ló jẹun tọpẹ́ dá. Orin nìkan kọ́ ló dowó báyìí sí. Ẹni tó bá ti pè lógo ògo tó bá sọ̀rọ̀ náà ó máa dowó, ó máa dọ́là, because ó máa kárí ayé ni. Ó yá, ṣé ti subscribe? Ẹ bá mi subscribe, ẹ comment, ẹ like video ẹ bá mi share. Accord TV yẹn náà ni o. Ẹ mọ̀ pé tó bá yẹn ṣẹlẹ̀ lọ́tún náà làwọn máa mú wá fún yín. Ó yá, ẹ ká gbọ́ nǹkan tí Jack ní fún wa lórí ọ̀rọ̀ Ganusi. Ẹ mọ̀ pé gbogbo nǹkan tó Osupa bá ti mọ̀ sí àbí tó dá sí ó ti dòun nìyẹn o. Ó yá, Ganusi Ọlọ́run máa jẹ́ Ganusi o. Ganusi Olúwa ló lọ Ganusi. Yeah.
ló jẹ́